ẹ̀jẹ̀ tí lójúkan ló ń kọ fújì tẹ́lẹ̀ from beginning. Ìwọ́n tó bá ti sọmọ ọ̀tá ò lè kọ fújì. Ó ṣe pé wọ́n lọ school wọ́n lọ wọn kàwé. For example ṣe wo Alhaji Isi Kabaka. Alangere o, alangere leto, The first minister Paso bá ti já lọ òní kọ́rẹ́nsì o. Ìjà kan máa ṣẹlẹ̀ agbélé fújì pé ókè àwọn èèyàn kan fèsì Paso ṣe tí lílẹ̀ lọ́fẹ́ fèsì àwọn yẹn. Ta ló mọ̀ ìyá ìbòdì lẹ́gbọ̀n lọ agbó Paso ta ló mọ̀ ìyá. Alangere. Orí mo gbọ́ ìtàfí kan lọ́jọ́ mẹ́ta yìí. Mi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister. Èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister. Ṣé tí wọ́n bá tún dàgbà ṣé ṣẹ́ṣẹ̀ tó máa ń kú ní àbó máa ń increase. Ẹ jẹ́ kí n fún yín ní evidence kan. Alangere. Ìgbà yẹn ni fújì kan ti wà ní wàhálà. 1984 yẹn wọ́n wá ṣe interview fún Barrister. Presenter yẹn wá bèèrè lọ Barrister pé tẹ́ bá lọ tọ́ta lẹ́rù kó tún lè lò bẹ́ẹ̀ ṣe ń lo voice yẹn tó àwọn rí pé voice yẹn pọ̀. Ó ní gbogbo olórin náà ló ń kọ́. Oníbọ̀ọ̀tì ẹni tó ń rò pé lè lo voice tó ń lò. Ifù gan tó ní voice jò ń lọ. That is. Alangere. Tó àwọn kan béèrè pé kí ló fàjà láàrin Wasiu Ayinde àti Obesere. Èmi á sọ nítorí tí mo mọ̀ ni. N tẹ́yìn mọ̀ ẹ jẹ́ á gbọ́. Alangere. Alhaji àgbà ṣeré fún wa àwa náà jó fún ẹ. Ẹ má fọlẹ̀ síkè lọ́wọ́ ní fújì kan o gbogbo yín lẹ mọ̀ mí làlájì àgbà. Alhaji kékeré wà ń gbà yẹn ni. Alhaji kékeré wà ń gbà yẹn. Alhaji kékeré. ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìnà tí ṣúgà o. Abbas Akande ọba Oríndé Olúyọlé náà ti bí mi Alákàndé. Ìlú Olóyèdè ọba wa ládé kábíyèsí ọba wa làṣàníkẹ́. Ibẹ̀ náà ti bí mi lọ́mọ bàbá lé karapálá lópo iyọ̀ṣà nílé fàdá mi. Ayé àká àmàrà o ilé ayé àká àmàrà o. Ẹni tó bá mọ núrò á rí dájú pé ayé lè ọmọ èèyàn ṣòro. Ilé ayé àká àmàrà o. Obesere náà ló kọ yẹn. Obesere ló kọ. Báyé ṣe ń lọ kò sẹ́ni tó yé àfọlọ́run ọba kò sẹ́ni tó fẹ́ ṣe wàhálà kó tó dolówó. Ṣé Obesere ló kọ yẹn? Obesere ló kọ. Mr Magic ẹ̀rí páyé ń lọ sóòpin ọmọ 20 years wọn ò wówó kékeré mọ́ nígbà yẹn mílíọ̀sì náà ń ta sí. Ìyẹn ni ikú ọ̀dọ́ ṣe ń pọ̀ nílé ayé ìtò níbi ká fi pa owó. Gbogbo wa la fẹ́ dàbí Mọ́sùdì bàbá Abíọ́lá ṣe bí kádàrá ò dọ́gba. Ó ní Obesere náà lélẹ̀. Obesere ni ọ̀rẹ́ ò fẹ́ dàbí Múfútàù Àjàdí Adé o bàbá wa láàánú wọn bí kádàrá ò gbàbẹ̀ lórí asán ó máa sáré kú ní. Obesere náà ni. Obesere ni ṣùgbọ́n lọ́n ló mọ pírẹsidẹ́ǹtì lọ́jọ́ iwájú nígbà bíi ti Babangida ọmọ èèyàn ò fẹ́ ṣiṣẹ́ làágùn o torí kówó lè wọlé ọmọ yìí fún àdàmọ́. Ẹ dárúkọ yín fáwọn èèyàn. Ẹ dárúkọ yín. Gbogbo ilé ẹ̀ka sọ ẹ̀kọ́ ẹ̀ka rọ̀ gbogbo tí a bá ti mú wa. Orúkọ tèmi ní Ọláwálé Ọláníyì Wàlíù ẹ̀ṣọ́ gbogbo Mùṣín. Ẹ̀ṣọ́ gbogbo Mùṣín. Ẹ̀ṣọ́ gbogbo Mùṣín kò sólúwa rẹ̀. Gbogbo tó ń jẹ́ orin ní Mùṣín láti pẹ́tipẹ́ báńgù kan bébì kan. Kò sàìdé rí bẹ́ẹ̀ o. Torí pé ẹ mọ̀ pé bó ṣe wọ́lọ́ ló ṣe máa ń sọ láì. Ọmọ kékeré mi wà tó ipò máa mú wọn nípa nǹkan tó lọ́n fi yé. Tó jẹ́ káwọn mọ̀ nípa music ojú pé nígbà yẹn. Nípa Fuji. Nípa Fuji. Ẹ má pè music generally torí ṣe R&B. Ṣe R&B. Ẹ fún mi R&B kan. Bẹ́ẹ̀ kí n mọ̀ nípa Fuji yẹn ojú pé bàbá mi kan wà àwọn náà ń ta iṣẹ́ Barrister jáde àwọn náà ṣe rẹ́kọ̀dù fún Barrister sì fẹ́ Joseph Afọlábí Ọláyíwọlá Ògolúwa studio kini market wọ́n sì wà ní Mushin ọjọ́ ọmọ bíbí ìlú fún Ọ̀ṣun lọ́ṣun state so ẹ̀dẹ̀ mọ̀ ẹ tó bá ti mọ̀ ń pa nǹkan tó bá ti rí pé lè yóò wà intelligent lórí nǹkan kan wọ́n fẹ́ máa súnmọ́ so jẹ́ nǹkan tó fi sí bàbá yẹn fi like mi gan àwọn náà jẹ́ kí mi like Barrister gan mo like Barrister gan Alhaji àgbà ṣeré fún wa àwa náà jó fún ẹ Barry Wonder ṣeré fún wa káwa náà jó gbọ́n bàtà ní ìyàn àtàgbé o ìkàndù bàtà ní o ìyàn àtàlà o oyin bàtà ní àrórò oyin o ẹni àkèké bàtà ọrùn ẹ̀rọ àgàgà bàtà ńlá bàtà ní ògbó gbọ́dọ̀ kú o bójó bá lọ kú tọ̀hún arọ ni wọn ẹ má fọlẹ̀ síkè lọ́wọ́ ní fújì kan o gbogbo yín lẹ mọ̀ mí làlájì àgbà. Alhaji kékeré wà ń gbà yẹn ni. Alhaji kékeré wà ń gbà yẹn. Alhaji kékeré. Wàsíù Àyìndé lálàjì kékeré nígbà yẹn. Torí pé
tí Wasiu Ayinde bá lọ sí Èkó ẹ mọ̀ pé Barrister náà ọmọ sàlẹ̀ Èkó ọmọ sàlẹ̀ Èkó lẹ́yìn tó bí ìyá ẹ̀ ọmọ sàlẹ̀ Èkó ni nígbà yẹn tó bẹ́ẹ̀ yẹn tí bàbá bá ti lọ sí ìsàlẹ̀ Èkó máa ní Alhaji ti dé bí báyìí Alhaji ti dé bí báyìí Alhaji èwo ń bẹ̀ wọ́n á ní Alhaji kékeré ó dà Alhaji àgbà gbogbo yín lẹ mọ̀ mí Alhaji àgbà o bàrí àgbà ṣeré fún wa káwa náà jó fún ẹ. wọ́n ṣe borí tán orí kù ní ikùn ìran àjòjì ní tẹ́lẹ̀ ní gírígì jẹ́jẹ́jẹ́ lọ́mọ onílẹ̀ tẹ́lẹ̀ àgbà ọ̀jẹ̀ kì í ṣòro bí ewé àgbà ọ̀jẹ̀ kì í ṣòro bí ewé àgbà ọ̀jẹ̀ kì í ṣòro bí ẹ má fọmọ lé lọ aláǹgbá o ìran aláǹgbá sáwọn lóní wárápá ẹ má fọláǹgbá lọ́wọ́ ní láéláé kò tọ́ wọn jọra wọn àmọ́ wọn yàtọ̀ ẹ má fọlọ́gì ní ìlọ́wé kìnìún àpẹran láì lọ́ọ̀bẹ kìnìún burú ó burú kẹ má fàjà lọ ẹkùn láéláé òtítọ́ ni wọ́n jọ ra àwọn ẹkùn kò ṣe fàjáwé ààrẹ ní tó forí ọkà ọmú ṣeré ogún ọdún tọ́ka àti rọrùn àìbọ oró tó ń bẹ lẹ́nu ọkà tó ti kú dédé ní pẹ̀lẹ́ yìí tó ń bẹ láàyè o jẹ̀tẹ̀jẹ̀tẹ̀tẹ̀ ẹ má jẹ dágúnró ṣe é jẹ ìyẹn ìwọ. Aláǹgèrè. táìmù kan that is 1984 àwọn pìrìsẹ́ńtà kan wá ṣe interview fún Barrister ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń gbà yẹn ìgbà yẹn ni Fuji kan ti wà ní wàhálà 1984 yẹn ni Fuji ti wà ní wàhálà ló ti wà ní after ti Tàlà 84 jáde Tàlàsó 84 jáde nígbà yẹn after gbà yẹn ìwọ ọ̀rẹ́ mi Tàlàsó 84 ìgbà yẹn ni wàhálà yẹn ti wà ní Fuji after ti Tàlàsó jáde tán wọ́n wá ṣe interview fún Barrister nígbà yẹn bàtọ́ máa ṣe interview fún Barrister wọ́n wá bẹ́ẹ̀ pìrìsẹ́ńtà yẹn wá bẹ́ẹ̀ lọ Barrister pé bàbá lára àwọn tó jẹ́ key point inú ọ̀rọ̀ yẹn tí mo dì mú gbà yẹn bàbá tẹ́ bá tiẹ̀ ọlọ́wà kẹ́ ìdàgbà kẹ́ ìdògùn kẹ́pẹ́pẹ́ tẹ́ bá lọ tọ́ta lẹ́rù kó tún lè lò bẹ́ẹ̀ ṣe ń lo voice yẹn tó wà wọ́n rí pé voice yẹn pọ̀ voice tí bàbá ń lò it's like 9 voice yẹn Barrister so lọ́wọ́ ní wọ́n wá ṣàdúrà fún pìrìsẹ́ńtà yẹn ó ní gbogbo olórin náà ló ń kọrin ẹ̀kọ́ àbáyàn kì í bínú yàn kan ó ní gbogbo olórin náà ló ń kọ oníbọ̀tì ẹni tó ń rò pé lè lóru voice tó ń lò ifù gan tó ní voice jò ń lọ that was Ṣínà Àkànní. Barrister sọ bẹ́ẹ̀ Barrister sọ pé ń gbà yẹn pé Ṣínà Àkànní yẹn ó ní voice 11 voice ló ní 11 voice Ṣínà Àkànní ní nígbà yẹn ó yẹ kí bí ọ̀rẹ́ sọ bó ṣe fún Ṣínà bó ṣe ta staff Ṣínà Àkànní nígbà yẹn Ṣínà Àkànní lọ gọra straight ni ààrẹ sa Ṣínà Àkànní gọra yìí ni because ẹ wò gbà tí Barrister tó ta ọba fún Òṣùpá ṣé kò jáde tán ni ó jáde tán ìwọ tó bá ti ń bẹ̀rù kókó tó wà ní ọ̀rọ̀ Fújì lẹ́nì tó bá ti ń bẹ̀rù pé mi fẹ́ kí lágbájá kó ṣàìdá fún mi mi fẹ́ kí táwọn ètò ṣàìdá fún mi kò lè meet up ní Fújì. gentility ò ran Fújì. kò ran Fújì gentility kan ló ń kọ Fújì tẹ́lẹ̀ from beginning. ìwọ tó bá ti sọmọ ọ̀tá ò lè kọ Fújì kò ṣe gbogbo ẹ tó kọ Fújì ló kàwé kò ṣe pé wọn lọ school wọn kàwé wọn bá ti ka elitu for example ṣe wọlú Alhaji Isi Kabaka Alhaji Isiaka Ajani Kabaka mo close wọn dáadáa Alhaji Kabaka bá ń speak ẹ máa rò pé ó ti lọ ka Cambridge Isi Kabaka bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀gbọ́n mi tó rìkọọdù ẹ tó rí mi ní máa ń kó dẹ kìlọ ságbẹ ẹ̀gbọ́n mi tó rìkọọdù ẹ gọgọgọ tó jẹ Bob Kasim Bob K wọn bá sọ ó ní Wálé Kabaka kan dàgbà a máa sọ language tí ó mọ̀ wọ́n tó jáde secondary school sàtìgbà tó ń tó ọ̀rọ̀ yẹn máa ń wò pé ẹ̀bùn ní nǹkan mo lè wà lẹ́gbẹ̀ẹ́ yín sí kẹ̀kọ́ sọ kankan mo lè grab ẹ̀ ẹ̀kọ́ jùlẹ̀ tẹ́ bá wà á kọ́ máa jùlẹ̀ tí bá dé bò mí calm down. Kabaka jẹ́ orúkọ tó jẹ́ tó ní wéètì gan àwọn tí ó kọ́kọ́ jẹ́ Ganda people of Uganda láyé ìgbà yẹn tí wọ́n máa rè fàṣẹ ọba wọn àti Kabaka kó kàn délé kó kàn ró pé Kabaka has been existing. nígbà tí Barrister ti endorse Ṣínà Àkànní pé olóhùn yẹn. Wasiu Ayinde expect pé ó ti expect pé òun ló yẹ kí Barrister máa dárúkọ látàrí pé bóun ṣe sin Barrister. And secondly tàbá wò lóòótọ́ Wasiu Ayinde lọ kọ́ṣẹ́ orin ni torí mo gbọ́ ìtàfíì kan lọ́jọ́ mẹ́ta yìí. mi ò lọ kọ́ṣẹ́ orin kíkọ lọ́dọ̀ Barrister o because àwọn kan wà wọ́n máa ń lọ kọ́ṣẹ́ orin kíkọ èmi kàn jẹ́ olólùfẹ́ Alhaji Barrister
láti kékeré. Àìdè K1 the ultimate. Báwo ló ṣe máa okay sí mo wá sọ́dọ̀ yín mo fẹ́ knowledge lórí nǹkan tẹ́ ń ṣe mi ò dẹ̀ mọ̀ mo wá sọ́dọ̀ yín mo wá for opportunity wá sọ́dọ̀ yín mo ń gbọ́dọ̀ yín láti ibi tender age ẹ jọ̀ọ́ kí ni mo wá ṣe sí mo wá ta gúgúrú ó lọ kọ́ṣẹ́ orin níbẹ̀ ni Wasiu Ayinde lọ kọ́ iṣẹ́ orin. Àwọn kan like Barrister ni. Ṣé mo okay kí n kàn like yín sí kan máa jókòó tì yín without anything so possible ni. Ẹ jẹ́ kí n fún yín ní evidence kan ní 1979 tí Wasiu Ayinde ló ń dá dúró ó fẹ́ máa bẹ̀rẹ̀ sí kọ́ ó fẹ́ ṣe record 1979 báyìí ló ṣe ayé ẹ lọ gbọ́ music yẹn gbogbo orin tó kọ́ ń bẹ̀ ó ní òun jẹ́ Wasiu Ayinde Barrister kò sáyìndé nínú oríkì Wasiu rárá Wasiu Sọlá ni àwa gbọ́ tí wọ́n ń pè láti ilẹ̀ mo dẹ̀ bá lẹ́nu àwọn Sífà Afọlábí Ògolúwa tó ta rẹ́kọ̀dù Barrister ọmọ ìlú mi ni wọ́n ayé 1979 Wasiu Ayinde Barrister ló ń jẹ́ nígbà yẹn òun pẹ̀lú Alhaji Isiaka Ìyàndá Sàwábà tó kú nìbàdàn yẹn ewé ńlá ni wọ́n jọ wà pẹ̀lú Barrister wọ́n tẹ́ mọ̀ èèyàn máa like kan jù kan lọ Sàwábà ti rí i pé Barrister like Wasiu Ayinde jù ń lọ ṣe understand because Wasiu Ayinde ń bá bàbá ń bá ṣiṣẹ́ lóríṣiríṣi ẹ má jẹ́ ká lọ sórí level yẹn torí làwọn kan fi sọ pé slave ni àwọn olórin kan ti kọ pé Wasiu Ayinde slave ni lọ́dọ̀ Barrister but slave tó ṣe yẹn ó gbé toro gé experience tó bá lọ sọ́dọ̀ Barrister yẹn àṣẹkọ́lé yìí tó wá expect yẹn náà ó padà ṣẹlẹ̀ nítorí bàbá sọ ń gbà yẹn tó fi sọ pé sínú àkànní bí àṣàṣì méjì kan ní gbogbo gbà yẹn sínú àkànní gan òrojúra ìyá rẹ̀ kí ló fà á kí ló ń ṣe. ní àsìkò ìgbà tí Barrister tó pray ṣe yẹn ṣe mọ̀ pé ó yẹ kí ó jáde tán gbàgbà yẹn lẹ́gbẹ́ náà di pé bá máa lọ sí joint wọ́n jókòó ẹ mọ̀ tó bá dẹ̀ sí jókòó sí joint tí ó fi ṣe tèèyàn máa fi lọ ìwọ náà gbá kí ni mú wò lórí ẹ̀kan ṣòro gbà mú lọ́wọ́ yàn Kasinati ọ̀rọ̀ wà lórí ẹ̀rẹ́ pẹ̀tẹ̀ tí n bá pè fẹ́ kọrin láti ilẹ̀ ni Barrister mo like Barrister gan ṣàṣà life Barrister tí mi ò lè kọ ìgbà tí mo ní mo rí interview Wasiu Ayinde tó ní pé òun ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Barrister kan jẹ́ mentor ni tó yẹn ló jẹ́ kí mi jáde pé kí ni kàtìkàtì tí dìmáà ń sọ yìí ṣé tí wọ́n bá tún dàgbà ṣé ọjọ́ orí ẹ̀ tó máa ń ṣe ṣẹ́ṣẹ̀ tó máa ń kú ní àbó máa ń increase because ẹni tó olóòtú wà lọ́dọ̀ àti yọ 8 years tó ti ń gbé lọ́dọ̀ ẹ̀ kó sì pé ó lọ ta àkàrà ń bẹ̀ ó lọ ta gúgúrú ń bẹ̀ náà ó lọ lẹ́yìn music ni as Fuji music ó lọ lẹ́yìn ni bàbá yẹn dẹ̀ rí pé ó calm bàbá yẹn ṣe dààmú mọ́tọ́ ṣe understand ok ó wà lè jáde tó ń sìn kó máa sọ fún wa pé ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Barrister it's like insult pé torí pé bàbá yẹn ti kú ẹ bá gbà ẹ gan quality ò like Wasiu Ayinde rárá láti ilẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi fi sọ quality ò like voice ẹ ó ti pọ̀ ẹ̀jẹ̀ rí náà gbà tó bú quality àìlà ń gbà ẹ tó ń gbèjà Barrister ẹ wo for example ṣe 85 wọ́n ṣe tàbí fún Alhaji Isiaka Ìyàndá Sàwábà àwọn presenter náà ni ó lóun ò like Wasiu Ayinde rárá ó ní because tabadẹ wo lóòótọ́ Sàwábà ẹ ló tẹ̀ láwọn ọba torí Wasiu Ayinde gan ó ṣe bá Sàwábà nígbà tó jáde tó ṣe first record bẹ́ẹ̀ni bá Sàwábà ó ṣe bá Isiaka Ìyàndá Sàwábà pátá olókun gbà ẹ pátá olókun àròmí máa wẹ̀ ọ̀tá pákó kí ló fi ń wù mí o pẹ̀lú pátá ẹ̀ gíga wa bá mísíkì yẹn ẹ bá mo bá ni mo bá confam ní mo ṣin Isiaka Ìyàndá Sàwábà ibi tẹ́ mẹ́ta ló ń gbé tẹ́lẹ̀ náà kó tó padà sí Ìbàdàn gbàtíjà ń lọ láàrin àti Barrister ló padà sí Ìbàdàn ó lóun láìkí Wasiu ó ní because Wasiu alágàbàgebè ni ó ní alágàbàgebè ó ní because ó lóun sọ nǹkan tí Barrister ṣe fún àwọn aláwọn jọ máa lọ bú Barrister nígbà táwọn máa bú tán ó padà lọ bá Barrister ní Barrister ti play lóṣogbo ó ní ẹ̀kan ló sọ fún pé ṣé mo ní Barrister àgbẹ̀ Wasiu Ayinde ó ní àwọn ti bá bàbá jà ó ní irọ́ o Wasiu Ayinde wà lóṣogbo tó fún àlágbó Barrister tó dọ̀bálẹ̀ o Sàwábà ní onírọ́ ni òun ti gbà tó sẹ̀ tó pé àwọn tó confirm ẹ̀ wọ́n láti gbà ló ti stop pé àti gbà ló ti rí pé oníbáyìí ni Wasiu Ayinde tẹ bá dẹ̀ notice gbàtí máa gbọ́n tàbí yẹn gbà ẹ̀ mọ́
gbàtí tí ọ̀rọ̀ ti Paso náà tó wá ṣẹlẹ̀ bá wà kí ló dé tó fi jẹ́ pé most àwọn Wasiu yẹn wọ́n máa ń wù àgàbàgebè. kí tún ni ti Paso náà. ti Paso tó wà ń bẹ ojú pé for example nsìn mèrègè ló dá level yẹn lẹ́gbà ẹ̀ nìbàdàn Rashidi Ayinde nìbàdàn ó láwọn fáǹsì Wasiu Ayinde wọ́n gbà ọ́ nípa travelling or not travelling gbàrà ti rí pé Obesere ti wọlé ó ti jáde ṣe understand gbogbo tí wàá close mọ́ Obesere ẹ ti understand now Sànjẹ́ dẹ̀ ni Sànjẹ́ Ọlọ́runtóyìn fáǹsì Wasiu Ayinde ni tó àwọn kan béèrè pé kí ló fàjà láàrin Wasiu Ayinde àti Obesere pé ṣe ibùgàn analysis kan sọ ó ní ẹyẹyẹ mẹ́mà kan sọ pé a máa kàn bá Olúwayé Ọ̀wọ́rẹ̀fà ó ní ṣé Wasiu Ayinde pa Obesere lọ́mọ ni Obesere ò fi lè dọ̀bálẹ̀ fún Wasiu Ayinde wọ́n á pe dìmá ẹ̀mọ́ níjọ́ tó bá lọ opportunity láti lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi èmi á sọ nítorí tí mo mọ̀ ni. n tẹ́yìn mọ̀ ẹ jẹ́ á gbọ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ni pé àkọ́kọ́ Ọlọ́run gbàdúrà Obesere gan mo fẹ́ sọ pé nínú gbogbo onífújì Ọlọ́run tètè gbàdúrà ẹ̀ jù àwọn Wasiu Ayinde sọ́fà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé òun lọ sọ́fà láti kọ́ṣẹ́ fújì lọ́dọ̀ àwọn barista Obesere ó sọ́fà láti kọrin ṣe understand ìdí tí ó fi sọ́fà láti kọrin ni pé ó ń gbèrin fún Ajísáfẹ́ ṣe ẹ̀dẹ̀ mọ́ sí mọ́ ń lùlù ẹ kọrin ẹ ní ìdí mi sí ẹ bá fún mi lọ́wọ́ mi ni ṣe understand nǹkan tí mo sọ sí mo ṣiṣẹ́ fún yẹn máa gbowó mi ni so ó ń gbèrin fún Ajísáfẹ́ tó bá lọ sóò tó bá dé wọ́n á gbowó tí wọ́n á lọ lé ṣe ẹ̀kọ́ tó bá gbọ́n kọ́sẹ́ ni kò ní gbowó for example náà ṣe tó wọ́n Paso náà sí tó ń ṣiṣẹ́ fún tó ń lomele fún Kamila Sangba ẹ̀ wọ́n máa lọ sí so wọ́n á dé ó máa gbowó máa lọ ni wẹ́wẹ́ náà pẹ̀lú yomoro ìbòsì ó máa ṣiṣẹ́ ó máa lọ ni wọ́n ò kọ́ṣẹ́ wọ́n ń pè èmi ò kà nìyẹn pé wọ́n ń lọ kọ́ṣẹ́ but ẹni tó lọ ń gbọ́dọ̀ èèyàn ó kọ́ṣẹ́ ni. Obesere ò kọ́ṣẹ́ orin ó gbèrin Paso kò wà lẹ́yìn Kamila Sangba kò kọ́ṣẹ́ orin ó lọ lomele ni so tún kún ọkàn náà Taye Currency ẹ bẹ̀ pé àwọn kan sọ pé ń gbé fún kọmí ẹgbẹ́ ó tún lọ sí Abẹ́òkúta lọ gbé Ìjẹ̀bú lọ gbé lọ fún yàn kan ó lọ lẹ́ẹ̀ni iṣẹ́ ni because ó gbé ni kò sí bẹ́ẹ̀ ṣe máa lọ sí so tó ní gbowó iṣẹ́ ẹ̀. now gbogbo àwọn tẹ dárúkọ yẹn sìn wọn ò kọ́ṣẹ́ orin ẹ tó ti ilé olórin jáde wà lára wọn. òkè Wasiu wà tí ilé olórin jáde. ó jáde láti ilé olórin òun lọ kọ́ ni kì í sì kó Wasiu Ayinde sọ fún wa sí pé ìdílé ọba ló ti jáde ìdílé ọba òde ń kọrin ọmọ bá ń kọrin ọmọ bá máa náwó ni ẹ tó bá jáde láti ilé ọba ó máa náwó ni fáwọn tó máa ṣeré fún. so lọ́dọ̀ kan gbogbo àwọn tẹ́ sọ yín ò kọ́ṣẹ́ Wasiu ló lọ kọ́ṣẹ́ orin Wasiu Ayinde kọ́ṣẹ́ ni Wasiu Ayinde ló yẹ kó jọ̀gá láàrin wọn Wasiu Ayinde sì jọ̀gá fún wọn. Àlàǹgèrè. ìgbà tí mo wá padà sórí Ṣínà Àkànní nígbà yẹn ìgbà tí bàbá yẹn ti praise Ṣínà Àkànní tí wọ́n ti Ṣínà Àkànní ti gọ́ra ẹ̀ ó ti yé yín Kàbákà wá sí Mùṣín láfítà àgbà yẹn ó ṣe rẹ́kọ̀dù ó di pé Kàbákà mélẹ̀ ó ló ní gbogbo Mùṣín ní gbogbo gbà yẹn ó ṣe rẹ́kọ̀dù yẹn bí 3-4 léra wọn ṣe understand ìyẹn ní Kàbákà ń gbà yẹn bẹ́ẹ̀ kọ́ nígbà yẹn ó kọ́ àwọn ẹ̀kìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó wọnú jumping caterpillar motor alábọ̀ ń sàbọ̀ aláwọ̀ ń sàwọ̀ oníkùlà ń sàkùlà lára àwọn rẹ́kọ̀dù ẹni bọ́lá o ní Mùṣín nílé wa wà nílé alámọ̀ níbi tá ti ń gbórin jáde òun ojú bá rí ẹnu ò gbọ́dọ̀ sọ ẹ má ṣe gbé borùn bẹ́ẹ̀délé ẹlẹ́nu rẹ́sọ̀ ẹ má ṣe gbé borùn bẹ́ẹ̀délé lára àwọn orin Kàbákà ń gbà yẹn nìyẹn so gbogbo àyẹn Kàbákà náà ti bìlí pé kò tó sírú ọmọ ó ti bìlí pé yẹn ló ń bá níbì kan ìyẹn Ṣínà Àkànní tó ti nà pa mọ́lé táàmù yẹn náà ló bí sí iná wa jáde wá ẹ jẹ́ mọ̀ pé táwa ní ká wò lọ wò bọ̀ ní Lagos State lẹ́ni lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí wà lẹ́kọ̀ọ́ wọ́n ti bìlí pé ilé music Mùṣín ilé music wà
tó jẹ́ ti Fuji. tó jẹ́ Fuji. Barrister Mushin ni bàbá gbégbégbé tó ti kọ Fuji. Ebenezer Obey ó gbé Mushin. Sani Alade ó gbé Mushin. So mi ti yé yín. And secondly, ó wá dàbí pé wọ́n fi ibẹ̀ yẹn create orin pé ilé orin ni bíbà kó máa jẹ́. Mushin. Bẹ́ẹ̀ ni. Because olórin tó bá jáde tí ó bá ti wọnú Mushin wọn tí kò jẹ́ o. Ó gbọ́dọ̀ wọ ọbẹ̀ ni Òṣùpá gan kọrin ní sáfẹ́jọ́ ti jáde. Ẹbọ jẹ́ nígbà tí ẹ fi ìwé kó lẹ̀ fi kó wọ̀n hùn. Wọ́n fẹ́ gbọ́dọ̀ fi kó wọn. Òun náà pé ẹ̀ lọ́mọ oko náà sóko ní Abẹ́òkúta ni. What are you telling me? Abẹ́òkúta ń soko náà wọ́n máa sọ̀rọ̀ nípa state western lódì days. Wọ́n á máa Abẹ́òkúta tó bá mẹ́kọ̀ọ́ wọn máa Abẹ́òkúta. Ó wá lóun ọmọ oko. Rọ́ṣìn ń bẹ ní Mushin rọ́ṣìn ń bẹ lóòrùn. Wọ́n ti fi èkó wọn. Rọ́ṣìn ní Mushin rọ́ṣìn ń bẹ lóṣòdì. Bàbá Kébé gbé orin láti Èbúté Mẹ́ta lọ sálágbàdo ni. Wọ́n jìnnà sí Barrister. Ẹ mọ̀ pé Ìsọ̀lọ̀ lọ́dọ̀ Barrister. Ìsọ̀lọ̀ ní Barrister. Bàbá kúrò ní Mushin. Ìgbà tí bàbá kúrò Mushin. Bàbá ó rò pé Ìsọ̀lọ̀ Mushin Ìsọ̀lọ̀ Òṣòdì ni. Lódì days. Alágbàdo dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ alákùkọ. Gẹ́gẹ́ kan ṣe gẹ́gẹ́. So jẹ́ nìyẹn náà. Èbúté Mẹ́ta ni bàbá wà. Àwọn ni first Fuji tó kọ́ jáde l'Èbúté Mẹ́ta. Lẹ́yìn ìgbà yẹn iṣẹ́ akányàndá sábà wọ́n jáde tẹ̀lé wọn. Òbésèrè ló tó tẹ̀lé wọn. But kò wá sí bólórin náà ṣe máa kọrin tó bá ti dé Mushin. Kò tí ì jinlẹ̀. Kò sí jinlẹ̀. Torí Ṣẹ̀fíù sọ pé rọ́ṣìn ní Mushin rọ́ṣìn bẹ́ẹ̀ ló ṣòdì. Wọ́n gba bàbá yọ ni. Ó ní Fuji kan wọ́n yọ bàbá ni. Wọ́n yọ Ṣẹ̀fíù. Òṣùpá gan wá play Mushin wọ́n dẹ́rù bà. Ìgbà tó Òṣùpá wá play ní Sado first pé ó kọ́ máa ṣe jump ní Mushin Sado ní lọ́dọ̀ àwọn dúdú. Bọ̀ kí ló dé tí Mushin le bẹ́ẹ̀ yẹn? Ẹ mọ̀ pé nǹkan tó bá fi ìpìlẹ̀ nǹkan tó bá fi ṣe ìṣẹ̀dálẹ̀ nǹkan ìgbà tó bá sọ́ọ́ sí wọn ni oní Mushin àjínà oní Mushin ànádòru owó iṣẹ́ṣẹ́ ní bà. Tẹ́lẹ̀ wọn kò sọ orin ní Mushin wọn sùn. Tó ń sùn sí náà. Èmi tí mo dé Mushin 3:30 táwọn ní dáńfó wọ́n ti bọ́ sọ́nà. Kò sọ orin Mushin. Kò sí. Wàhálà tí wọ́n bá ti gbà tí wọ́n pé Nàìjíríà tó dùn tá gbọ́dọ̀ wí kò kù tẹ́tẹ́lẹ̀. Olórin tẹ bá débì kan every blessed day ẹ máa ró lórin bí ẹ máa ró lórin lọ́hùn. Olórin yapa. Àlàǹgèrè. Ìjà Fuji ò lè tán bẹ́ẹ̀ yẹn. Tí Wasiu Ayinde bá sọ fún yín pé kíjà tán òun gangan Wasiu Ayinde wá di ultimate òun gangan ló ń dalẹ̀ Fuji o. Òun náà ló tún wá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ẹ wọ́n kó ti rí pé Òṣùpá Paso wọ́n ti close. Àkọ́kọ́ ìkejì tẹ́ bá wo àwọn tàfí kan lẹ́jọ́ mẹ́ta ẹ máa rí Màláíkà ń play lọ́wọ́ Òṣùpá wà ní Canada báyìí lọ́wọ́ báyìí. Òṣùpá pe Màláíkà lórí stage. Màláíkà ń play lọ́wọ́ ó dẹ̀ ń bára wọn sọ̀rọ̀ ó dẹ̀ ń forí dá lórí. Ẹ mọ̀ àwọn guys yẹn wọ́n ti believe pé left táwọn bàbá yẹn lù nígbà tí wọ́n yẹn kò ń sára ẹ̀. Gbogbo ẹ̀ tí ẹ̀ ti tán ẹ wúru Currency àti Paso sìn ọ̀rọ̀ sí ojú. Even gan Currency gan sí life gan. Ó kí Paso ó kí Òṣùpá ó ní ẹ̀gbọ́n Òṣùpá wà ní Canada báyìí. Ó kí Màláíkà ó ní king of ọba generation. Ó kí Atawẹ́wẹ́ tí mi tẹ̀ bí pé báyìí pé kò ní fẹ́ kí ara torí birthday 60 years Òbésèré yẹn I was there ti Ìkẹjà ń bí ti Ìkẹjà ní lẹ́kọ̀ọ́. Gbà tí Currency dé wọn àti Wẹ́wẹ́ torí kò lẹ́sí pé bá pọ̀ wọn àti Wẹ́wẹ́ ní class tẹ́lẹ̀ kò tí pé wọ́n ní kanta náà látara pé ń gbèjà Paso ni. Wọ́n ṣe sóòkan nìbàdàn gbà ẹ̀ nígbà ó ti pẹ́ díẹ̀. Wẹ́wẹ́ ń sọ gbà tí Wẹ́wẹ́ dé ó lọ kí Paso ṣe rí pé ó ń bọ̀ Paso bẹ̀rẹ̀ sí ń tẹ fún. Bẹ́ẹ̀ni pé bá èèyàn kan bá sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sound ẹ̀dọ̀ pé ọmọ ọ̀jájá ni ó já gan. Tàbólóyè. Ètù mo bá sọ pé ẹnu ẹ̀ o kò sí tẹ́lu ò lè sọ. Àtàwẹ́wẹ́. Kò ń wojú ọkọ̀ wọn anybody iṣẹ́. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Gbà tó máa dé nǹkan méjì mo fẹ́ sọ pa ẹ̀ o. Gbà tó máa déjọ́ yẹn ó ti dá Ìbàdàn lẹ́sẹ̀ sọ yẹn gbà tó dé Ìbàdàn tó ti pé Paso tí ó ti wò pé ìbára ti bẹ̀rẹ̀ level ẹ̀ tó máa ń gbà. Paso fẹ́ kó mọ̀ pé wọ́n kì í respect o. Kò fẹ́ kí táyé Currency mọ̀ pé kò fẹ́ respect o. Wọ́n bí ẹ̀sọ́ wá dé lọ́wọ́ rí pé Currency wà lẹ́gbẹ̀ẹ́ Paso Mèrègé wà lẹ́gbẹ̀ẹ́ Paso Paso kan Wẹ́wẹ́ kan bọ́ kàn kí anybody. Bí máa déwájú Paso pé kó ní ọmọ báyìí Paso hello.
ẹ ti understand lọ sí ó ti yí o bó ṣe dìde bó ṣe ní kí ọwọ́ ẹ lọ kọrin bó ṣe kórè stage nìyẹn bá ní respect bá gbọ́dọ̀ fún Paso respect bá ti gbọ́dọ̀ fún Obesere lágboolé fújì ló tọ́ sí mi so bàtí wọ́n ti rí pé wọ́n ti ń sọ̀rọ̀ tó ti ń ta bá Paso lórí ìjókòó Paso pé Táyé Currency ibi tó wà lẹ́ẹ̀kẹsẹ̀ Táyé Currency lọ gba máìkì nìyẹn bí Táyé Currency bẹ̀rẹ̀ sí fóun lẹ̀ fún wẹ́wẹ́ jẹ́ pé ẹ bá ṣe gbogbo yẹn lẹ́kọ̀ọ́ Èkó ni kó wọ́n kó má dé Ìbàdàn pé yẹpẹrẹ pé kó a sí ẹ má yẹpẹrẹ Pasuma ẹ má yẹpẹrẹ Paso lọ́dọ̀ mi torí ẹ mọ̀ Paso yìí jẹ́ ni Paso ló máa ń dá wàhálà ẹlẹ́bọ̀ tí kò lẹ́mìí ìjà yẹn ẹ wo bí Obesere ṣe wà tó yẹ kí n gbà fún dìmọ̀ yẹn mo gbà fún gan o mo like Obesere totally láti kò dẹ̀ sí kan tó yẹ kí like ẹ̀ ni pé kò fẹ́ràn àbòsí kò lè fẹ́ràn àgàbàǹgebè Obesere ò fàbòsí kò jà tẹ́ bá sọ nǹkan fún báyìí ó ti bílí pé tẹ́lẹ̀ ní ọlọ́rọ̀ tó tẹ sọ̀rọ̀ ẹ̀ fún tó bá dé tó ń bá dọ́rọ̀ yẹn lẹ̀ tí máa lè sọ lójú ẹ̀ ṣe understand tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ lẹ́ẹ̀kan pé ìjà Obesere àti Wasiu Ayinde yẹn ó ní pé ẹ wo orúgbà yẹn Obesere máa àwọn Sanje máa ń gbé Obesere lọ sí La Parias ibẹ̀ ni Wasiu rẹ̀ ti máa ń play tí Pọ́kásí bá ti wá lọ play ní live ń ta bá lọ ṣe show ń ta so wọ́n á wò pé kíbẹ̀ yẹn máa dọ̀ àwọn yẹn máa gbé Obesere wá pé òun tó ní artist tó ń reign níta tó wà ń ta ṣe understand Wasiu Ayinde wá ń gbọ́ pé Obesere wá ń play bẹ́ẹ̀ wá ń play bíbà ibẹ̀ yẹn ni kò sí ní ti wá pé ọmọ ilé kẹ ẹ mọ̀ pé kéèyàn ti fojú ọ̀dà rí ti yàn pé àwọn ilé òde Ọlọ́run kan mọ̀mọ́ kí àwọn guys yẹn ni Wasiu Ayinde wò pé torí pé òun sọ́fà music òun sọ́fà kóòtù òun sọ́fà lọ kọ́ nǹkan yìí kò possible káwọn kan tó wá dìde kó máa jẹun sàrà tó fàjà lágboolé tó fàjà Wasiu Ayinde àti kò sí Obesere nìkan ló bá jà o gbogbo wọn ni o ká ní pé ọ̀rẹ́ Obesere ní àbí ẹ̀dẹ̀ ń kọ́ fújì sí understand Wasiu Ayinde àwọn ọ̀nà tó fi lè pín mọ́ra ó lè rí lóye gẹ́sì Obesere according to gbà tí rẹ́kọ̀dù Obesere kọ́kọ́ jáde first of all ta ni mọ̀ kó wá sọ ní introduction mímọ̀ Obesere Africa Fuji Michael Jackson original Africa ìgbà yẹn ló ní àmọ́ kí n tó má ṣe eré mi mo ṣe Àyìndé Adé mi tí ń jẹ́ Síkírù Agbájé lọ́lá mi tó ń jẹ́ Síkírù mo tún ṣe Báńládé mi tó ń jẹ́ Kọ́lìntì mo ṣe Bákanmú Adé mi tí ń jẹ́ Dáúdà mo tún wá ṣe Àyìndé Adé mi tó ń jẹ́ Wasiu ó ṣe bá Wasiu Ayinde bàtí rẹ́kọ̀dù yẹn wá jáde ó wá mú Obesere wá mú iṣẹ́ yẹn ó mú iṣẹ́ yẹn lọ bá Wasiu Ayinde on stage Wasiu Ayinde play lọ́wọ́ ní Malapa rẹ̀ sọ ló mú iṣẹ́ yẹn fún pé ó lè dọ̀bálẹ̀ torí pé àwọn tí wọ́n sọ pé ṣé Wasiu Ayinde pa Obesere náà mọ̀ ní òṣèlú dọ̀bálẹ̀ fún Wasiu Ayinde ni iṣẹ́ òkè sáàdé iṣẹ́ sí understand gbà tó mú iṣẹ́ yẹn dọ́dọ̀ Wasiu Ayinde snop ẹ̀ ni pẹ̀lú dọ̀bálẹ̀ Obesere dìde lè kúrò bẹ́ẹ̀. ṣẹ́yìn wà ń bẹ̀. I was there. Bẹ́ẹ̀ mo sọ fún yín ìgbà yẹn kọ́lọ̀ foríjì Deji Williams àwọn general manager Obesere nígbà yẹn ṣe understand so after gbà yẹn níjà ṣẹlẹ̀ láàrin Merengue àti Obesere torí máa ń tẹ̀lé Obesere kiri nígbà yẹn gan àlọ́ plane Ìbàdàn àti wá plane Ìbàdàn yẹn ẹ dẹ̀ mọ̀ pé àwọn ẹgbẹ́ man tó máa ń rìkọ́dù yẹn àwọn náà máa ń dájà sílẹ̀ ńgbà yẹn wọ́n bá yẹ pé fẹ́ use mo lórin kan tí ó rí tí mo ìrọ̀ náà ń bẹ̀ tí máa rú lómìnir mi nítorí pé tó ti wá àìjù yẹn lọ màá fẹ́ fi tákù ẹni yẹn nígbà yẹn àwọn Wálé Àríyá nìbàdàn àwọn Dájúmọ́ ní Màlété àwọn ní top marketer tó ń ta kíṣẹ́ẹ̀tì nìbàdàn gbà yẹn Wálé Àríyá yẹn wọn lọ gbó bẹsẹ pé ó yẹ káwọn lọ ságbo Àṣìdí Àyìndé ní Tábàntàrí gbàtọ̀ lẹ́ di bẹ́ẹ̀ àwọn dé náà kàn bẹ̀rẹ̀ sí wọn sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tiwa bí táwa dúró sí torí Obesere ní sòní bẹ́ẹ̀ jọ nìbàdàn jọ yẹn bọ́tí Merengue ti play
pàtó bèsè máa débẹ̀ tí mèrè tó bèsè rè débẹ̀ Rasidi Àyìndé kí Òbésèré ẹ mọ̀ pé àwọn olórin Èkó dé máa ń bí wọ́n máa ń proud pé àwọn lọ̀gá ṣe understand tó bá ti lè jẹ́ star lẹ́kọ̀ọ́ wọ́n máa ń proud. kí ló wá ṣẹlẹ̀. bá ti mèrègèdè ìgbà tí Òbésèré débẹ̀ mèrègèdè ni máa wọlé àbúrò mi Àbáṣà kan ní Òbésèré ọmọ rápálá nǹkankan ojú bẹ́ẹ̀ lọ ìgbà tí wọ́n kúrò ń bẹ̀ làwọn tó ti jọ ní kanta tẹ́tẹ́lẹ̀ níwọ̀n àìjìnà Òbésèré pé ó sì máa pè é lábúrò ẹ̀ so mọ èjì ẹni tó ń pè é lábúrò ẹ̀ kíníkan àgbẹ̀ star gbọ́ ló wà á ta star kíníkan ẹ ti understand kíní ẹ̀ sábà máa ń kọ́mọ́ jù láàrin àwọn ní Fuji pàtó Òbésèré náà máa dẹ́kun báyìí ó ṣe pálọ̀ party fún ó ṣe pálọ̀ party live fún ní straight. kí ló Òbésèré fi dá Rasidi Àyìndé lóhùn ṣe rántí yẹn. Òbésèré sọ pé àwọn kì í pera lẹ́gbọ̀n lẹ́kọ̀ọ́ pèmí lẹ́gbọ̀n pèmí lábúrò kò sí yẹn nínú ọ̀rọ̀ tàwọn lẹ́kọ̀ọ́. a pè mí lábúrò ẹ̀. má pè mí lábúrò ẹ̀. so ní Rasidi Àyìndé bá sọ pé. Rasidi Àyìndé wà lọ sí láì fún gbà ẹ pé ọmọ Ghana tó ń fọ́ ń bu ọmọ Ghana tó ń fọ́ ń bu torí pé ìgbà yẹn bọ́ọ̀sì wọn bílí pé Òbésèré sọmọ Nàìjíríà ó ṣe Yorùbá ṣe ọ̀rọ̀ sáà ọmọ Ghana tó ń fọ́ ń bu ẹni tó bá bíire tó bá jẹ́ pé láti ilé eré tí wá ẹ ò lè rí jẹ́rìí lórí ẹ o ìgbà yẹn tó ní pé ẹgbà yẹn ni ẹ̀mọ̀ nítorí aṣọ tó fi ṣe èso aṣọ tó fi jó nínú fídíò ẹ̀ aṣọ ṣáìṣáì mèrèké ni aṣọ ṣáìṣáì ẹ fi ṣe fídíò ẹ lọ yà lọ́dọ̀ fi jàbí nǹkan kíníkan bẹ́ẹ̀ ló fi ṣe ṣe wá sí wàá dá lóhùn pé so. Àlàǹgèrè. slang l'Òbésèré ń kọ sájẹ́ ọ̀tọ̀ gbogbo olórin ló lè kọ sájẹ́ slang like asakasa. ẹni tó gbé màálù tó gbé gbójú. asakasa ẹ̀dẹ̀ ni kò tí kò sí pé Òbésèré lọ ó ní pé kẹ́hàn ó kọpíyàn. ọba àṣàkáṣà. ọba ó sọ ní láti gbà tó ń bọ̀ lọ́dọ̀ Ọlọ́run olórin gidi ti tán ó wá ní Ọlọ́run bí bàbá God kí ló kúnlẹ̀ Ọlọ́run pé àṣàkáṣà ló kúnlẹ̀. ṣé wọ́n sì ń dáṣà yẹn sìn. ó ń dáṣà Òbésèré ń dáṣà. dísìn. ó dáṣà ó ẹ̀ mọ̀ pé àṣà ọ̀tọ̀ àsọjẹ ọ̀tọ̀ àsọjẹ pé báyìí pé ọmọ yọ̀ díẹ̀ sẹ́yìn kò jó nǹkan yẹn àsọjẹ bí àsọjẹ nìyẹn but àṣà bí slang pé ẹ worú àwọn hip hop yẹn náà sì ẹ worú ọmọ sàásù yẹn ó lè wà nílé egbò tó ti fa gbó ilé egbò gan làṣà ti ń jáde jù kó ṣe gbogbo ní Fújì ló ń gba fa gbó bọ̀ọ̀tì lára àwọn tẹ bá jọ wà ẹ ríyàn kan tàbí méjì tó yẹ pé jẹkájàká ṣe rí ẹ kí n mú sáré gba so àṣà tó máa ń dà slang tó máa ń sọ yẹn wọ́n máa sáré grab ẹ̀ wọ́n máa translate ẹ̀. Àlàǹgèrè. ìgbà tí Barrister lọ sí Amẹ́ríkà ń gbà ẹ̀ so àwọn fìjàbí náà nọṣẹ́ yẹn ń gbà ẹ̀ yẹn ni Barrister fi sọ ń gbà ẹ̀ tẹ́ bá notice interview tí wọ́n ṣe fún Barrister ní 1992. ṣé kò ń ṣe tí Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ṣe. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ṣe. nísìnyí ìgbà gbogbo àpàtì nǹkan Fújì oríṣiríṣi àti mùsùlùmí ni o àti ó dẹ̀ ti wáyà fọláfọlá alhamdulilayi kàdíra ibi tá a béèrè Fújì dé o Àyìndé dà lákọlà o ibi tá a béèrè Fújì dé kọlọ́hún fún gbogbo wa ṣe. Haji Síkírù Àyìndé Barrister ìbéèrè pọ̀ lóríṣiríṣi tẹlifàtì náà èmi ni mo dàbí tẹlifóònù nísìn táwọn èèyàn bá ti sọ wọn bá ti ń rò lọ́kàn èmi á máa sọ jáde látẹnu mi ẹ̀yìn á máa dáhùn lọ́rùn yẹn. ojú ajírọ́ kan nìyẹn ṣe ajírọ́ kan wọn ni o. ẹ ṣe Haji. Tọ́ba Ọ̀pálẹ̀yẹ ló ṣe interview ń gbà ẹ̀ ó ní bàbá pé Wàsíù Àyìndé àgbọ̀ pẹ̀lú Amẹ́ríkà pọ̀tíkẹ́ tó dé yẹn wọ́n ti fi Wàsíù Àyìndé jẹ ọba Fújì ó ní lóòótọ́ ni ó ní ọ̀rọ̀ wà ń díẹ̀ Barrister ní ọ̀rọ̀ pọ̀ ń díẹ̀ bọ̀tí ọ̀rọ̀ yẹn ò ṣe é tú àgbàlagbà ni bàbá yẹn ó ní bàbá ò ṣe dé Wàsíù Àyìndé wá sábò wọn lọ ń gọ bí pé wọ́n dé wọ́n ṣe welcome dance Wàsíù Àyìndé wá sábò yẹn ó lọ ń lẹ̀ síbi kan pé bàbá máa sọ̀rọ̀ pé báyọ̀ máa bínú sọ̀rọ̀ sáàdì pé bínú kan ní pé báyọ̀ máa kọrin tó máa against pé Wàsíù Àyìndé tí Wàsíù Àyìndé lọ fún gbọ́ ẹ̀ nìyẹn ẹmọ bàbá yẹn dẹ ẹmọ prophet ni bàbá yẹn bàbá sọ pé ẹ pé Wàsíù Àyìndé fún mi mo ti rí náà nǹkan ẹ pé fún mi lọ́wọ́ ní congratulation ọmọgbọ́lá Wàsíù Àyìndé
ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó Aláìndé dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń ọmọ gbọ́lọ́hàn dìde kó jó ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó orí tí bàbá àdìsá kọ fún wá Àyìndé mẹ́jọ ẹ̀ nìyẹn kò ní ìdí kó máa gọ ọlọ́run ìyẹn ni bàbá fi sọ rẹ̀ di Mr. Fuji. Aláǹgẹ̀rẹ̀. àwọn kan bí ilé epo Obesere ó lè wọ London torí pé ẹ mọ̀ pé gbà kan ní Obesere ní izu pẹ̀lú àwọn custom office àwọn lọ́n gbà ẹ̀ ṣe understand torí wọ́n ní owó kan tó rí lọ́wọ́ Obesere pé owó yẹn aláìdẹ́ ni pé òun lọ play ń bọ̀ láti play ni òun lọ sí Dublin tó ló fa izu gbà ẹ̀ àwọn kan tí wọ́n bí lè pé Obesere ò lè débẹ̀ mọ́ kò lè ṣe kẹ́kẹ́ náà ìyẹn ló fa àwọn ọ̀rọ̀ kan tó Obesere sọ nínú lára interview ẹ̀kọ́ pé àwọn olórin kan lọ ń bá òun jẹ́ fáwọn fans òun ṣe understand so yẹn ló wá jẹ́ káwọn fans wá dìde sí pé bẹ́ẹ̀ ni tó ṣe Nàìjíríà o kò tí ì ṣe tàwọn o ó gbọ́dọ̀ wá ṣe tàwọn fún wọn ní London èyí tó mú Àlàyé lọ sí London nìyẹn ẹsẹ̀kẹ̀rẹ̀ tó rẹ̀ ti wọ London báyìí secondly àwọn kan gbérú wọn gbà pé olóòrùn nílé London wọn ní wọn rò pé bóyá irọ́ ni ilé kankan pẹ̀lú bí ṣe wàá di pé ilé mi gangan tí mo rà ní London ibẹ̀ ni máa dé sí kẹ́lí mọ̀ pé òun fi ní tóun bá ní òun kì í parọ́ ẹ̀ ó dẹ̀ ṣe wọnú ilé ẹnu bàbá ti dé sí London o ó wọlé dò Paso tó lọ sí Ìbàdàn tó lọ play fún Three Leather ẹ tẹ́yìn náà bá wo iṣẹ́ yẹn ẹ máa rí pé iṣẹ́ yẹn gan òkun tó agbo yẹn òkun tó bó ṣe yẹ kó kún ilẹ̀ rí ẹ mọ̀ pé it's like kí n sì kó ṣe most àwọn big man Ìbàdàn yẹn ló wà lágbo yẹn kí n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní tó ìjà tó wáyé ẹ̀bọ̀ tó ti parí ló bíǹgì ìjà ti parí ṣe Three Leather àti Táyé Currency náà parí ìjà ni Three Leather àti Currency ò parí ìjà náà àwọn kèésì a parí ìjà ìmọ̀ àtọ̀gá mi parí ìjà ọ̀gá mi ó yẹ kó pe ọmọ tó tọ́ pé ọmọ yẹn tẹ̀lé mi ni wọ́n yẹ kí Paso pe Three Leather pé ó yá lọ́bẹ̀gbẹ́ Òṣùpá ti sọ nínú láìfù kan rí náà ó ti sọ nínú láìfù kan sẹ́yìn lórí ó ní Paso gbẹ́ni tó wá sí kọrin bí Paso ọmọ Paso ni pé Wasiu Alabi Pasuma ọmọ ẹ̀ ní Currency ọmọ Currency ní Three Leather Paso ló ní right láti pè tí ẹ ti parí ìjà ní Mẹ́kà ilé Ọlọ́run síbi kan wà tó jùlọ Ọlọ́run yẹn lọ ni ẹ ti parí ìjà ń bẹ̀ ẹ rẹ̀ ti dé nìyẹn kíkọ́ sí ìgbà bá ṣe wọ́n ń sá fún ẹlẹ́yẹ̀ díẹ̀ gan wọlú láti pè because tọ́ba ní káwò lọ bọ̀ the first minister Paso bá ti já ń lọ òní Currency o ẹ gbàgbé the first minister ẹ ní nígbà tí Currency tíjà kan máa ṣẹlẹ̀ agbélé fújì sí pé ok àwọn èèyàn kan fèsì Paso ń ṣiṣẹ́ Three Leather lọ́fẹ́ fèsì àwọn yẹn wọ́n sọ pé bó ni ta ló mọ̀ ìyá ẹ̀ bó ni lẹ́yìn pé òun lọ agbo Paso ta ló mọ̀ ìyá ẹ̀ ta ló mú ẹ̀ yóò kó bá dẹ́tọ̀ sí kọrin máa kọrin tó tó lẹ́nu fi máa ń bú àwọn táwa láti tọ́jọ́ táwọn tí bàbá wa já ọmọ ìlú òkè tó bá gbé nǹkan rẹ̀ ṣe ní Ìbàdàn àbí Òṣogbo àbí nǹkan tí wọ́n bá ti mọ Eléko dáadáa wọ́n believe pé ó wà ń bẹ̀ ó kéé sí ẹwọ́ bí ẹgbẹ́ ṣe tó yìí sí bàbá aráfíà kò kéré náà ayé àgbà ọ̀jẹ̀ ní àgbà olórin ni táwọn tí kò máa sọ wá ní bàbá oko. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.